There's this stand on this white too. Stand on this white too. Ewa ba won la la la. Ewa ba won la la la. Ewa ba won la la la. Yo ta lo ma ro la la la. Rati to ile ayo. Rati to kare ni ba ni lo. Now it's all your fault. Ṣé bí wọ́n kan ló sọ pé o ò lè bá àwọn Messi gbé mọ́? Mo fẹ́ privacy àti comfortability. Ìwọ kan náà ló dẹ̀ lọ pé agent fún ẹ, ṣé mo mọ̀ kọ́kọ́ pa ẹni? Ó yá sọ fún mi nígbà tó ka gbogbo ẹ̀ lẹ́ẹ̀sì gbogbo. Àǹfààní èmi àti ẹ̀kọ́ ni. O fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kó máa blame èèyàn. Òun ṣẹ́jú ẹ̀, olórí burúkú ta tún lọ bá tó pe rẹ̀ legend ló ní kí òun fẹ́ mú wa lọ́lé. Ó ti kọ́kọ́ fọ́nu ká tó délé náà. Táwa bá rí ilé o, a máa fọ́. Ṣé ilé yẹn ó jọ ilé téèyàn fọ́ débi tó jẹ́ kó máa o ní ọpọlọ wà láì ọdẹ ni mo ti máa ń sọ fún ẹ ó stupid kan because the job pẹ̀lú gbogbo sísá ṣe kí ni máa tẹ̀lé ẹ̀yin méjèèjì bó dẹ̀ ṣe fún ẹ̀yin ni mo like. Kò dá wà láì kò dá because I was mo were very very pissed. I'm so tired. Irú ilé jàtijàti yẹn ni a máa gbé náà. O rí nǹkan tí ń jọ tìyẹn ṣó dẹ̀ fẹ́ mú mi torí bàtà Ọlọ́run ló jọ mi mo sá fún ni jọ tó fẹ́ mi ìmọ̀ kan tó kàn pẹ̀lú bàtà tó títí tíyàn wọ nǹkan tó fẹ́ wòyàn kan níyàn lé wọ ni. Èmi tí mo ti wà rí èmi mọ́ mo ṣe máa ń sá fún tó bá ti ń pò ń bọ̀ báyìí. Ẹ̀bọ̀ ṣe bí wọn náà ní ìpínlẹ̀ ní ibi bàtẹ́ ó ṣe jẹ́ pé mi náà máa ń dájú lé ní gbogbo. Àyàtọ̀ síra wa ọmọ pé gangster ṣe ra wa. Gangster ṣe ra wa. Nonsense people don't come frustrate wa ladies. Àwọn go ìrora àwọn go bí ti bẹ̀rẹ̀ ni. Beautiful ladies. Hello. Ṣé ẹ rí wípé òórùn pọ̀ díẹ̀? Actually ó pọ̀ gan Táyọ̀ lára. Tẹ́ ẹ bá máa ẹ̀ wọnú mọ́tò kò yẹ kó òórùn máa pọ̀ ọmọ tó dáa bíi ti yín báyìí. Oh, ṣe kéde máa wo we are just going to the main. Oh really? Exactly. Ibi tẹ́mi gan lọ nìyẹn. So just hop in please. Come in. No, never mind sir. The junction is just a couple of minutes. Ní pẹ́ débi ẹ̀sìn jẹ́ ká wọn lọ. Pardon my manners. My bad. Orúkọ tèmi ni Ọlámìjí. I'm Tiwalola and she's Romola. Oh, Tiwalola, Romola. Those are beautiful names. I'm not going anywhere. You're not going. Ní Romola ojú máa ṣe wíwì ilé ẹ̀kọ́ kò báyìí tó bá ti dé sí ọ̀tẹ̀ ní orí dúdú. Ṣé kò bẹ́ẹ̀ ni wọ́n lè jí wa gbé má wọlé wọlé èmi ti sí gbẹ́rẹ́. Wọ́n ti sí gbẹ́rẹ́. Ṣé ìwọ náà sí mi láti family dájú mi dẹ̀ mọ́ pé mi nìkan lọ bí tí wọ́n lè ìbàdàn gbéyàn tó fà gbogbo ara èèyàn sí kí láti máa sọ lẹ́sùn wà sẹ́ẹ̀f. Wọ́n ṣe cute kò lè ní bad intention. Cute lọ fẹ́ mi tó fáyà àkìtì wọlé ṣe náà ló ṣì ń máa wọlé. Thank you. Ẹ ṣe gan-an tẹ̀tẹ̀ rí wa tẹ́gbẹ́ wa lórí àwọn èèyàn míì tó bá jẹ́ pé wọ́n rí wa bẹ́ẹ̀ wọ́n á kọ̀ drive lọ ní ìwà ohun yẹn mú gan-an. You know I was telling you babes I was actually telling her pé ohun yẹn mú gan-an. Thank you so much.
Welcome. SOJ, why are you so stupid? Creating my home for like 5 times. Go to wash gate for me. No, guy, ain't home. Ain't home now. Pilete. Oh, I must have been so stupid like you let my best so Igbo. Create mo te pipi. Be a man go to wash gate for me. Ah, thank you. Bó ṣe ń bi nini nǹkan tó ń ṣe pé mo wà toilet. So, mo ń drop àwọn beats yẹn one after the other. I mean, mo ń bó block lọ́wọ́ ni. So, bí mo ṣe gbọ́ home yẹn àṣekágbá ni mo fẹ́ drop. I mean the shit. All of a sudden, mo ṣe one way or the other. Ni mo ṣe sáré wá open the gate yẹn. So sorry for the delay. Nǹkan tó ń ṣe mí ni. Mo máa ń sọ fún ẹ mo sọ fún àwọn ọ̀bẹ yẹn pé sorry. Shit, papa. Wá ló lọ ìzara ẹ mo ti máa ń kọ ẹ orí ẹ ò fẹ́ gbé. Yes. Okay, very good. I'll take a precaution. Please just ignore this crude guy. It's just my gate man and he's stupid. It's obvious. Obviously. Kí ló dé tó wọ slippers? Bó ṣe ń bi nini ẹ. Bó ṣe ọlọ́mọ jẹ́ kíkọ tá a kúrò kó bá yìí tá a kúrò jẹ. Nǹkan tó ṣẹlẹ̀ pé mo sábà tayọ sí òòrùn ni because of heat of my leg and to make you wear stockings. So heat tó máa ń jáde níbi o tó bá bùtì jáde at times ó lè fún yàn corona. So mo bá ṣe sí òòrùn pé kóòrùn pa ní mo bójú ṣe bẹ̀rẹ̀ láàrin òòrùn. So òjò yẹn very heavy one ó rọ̀ sínú bàtà yẹn unknowing to me mo kẹsàn pé ó dà pé mo wọnú pool immediately ni mo yọ ẹsẹ̀ yẹn pé ọ̀kọ̀ọ̀kan láyọ̀ ẹsẹ̀ inú bàtà not even ṣòkòtò as Yorùbá would say, you understand me. So ni mo fi sá pé tó bá gbẹ I will return to the beginning. Just ignore him. He's a very crude buffoon. So mọ̀kọ́ tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kí mi mú yín wọlé and serve you a very chill drink. Ẹ̀sìn soja's uniform mi tí mo kàn ti change the uniform àwọn soja. Wake up. Just ignore him. You're not putting on your own. Hey, what's it today? Come in. Yes, come in. Come in. Well done. Yeah, man. SOJ, behave yourself. Yes, I will, sir. In case you need anything, I'll be here. You need it. Okay, I need the cocoa. Okay, very good. See? I won't move. Very good. Well done. Take it by English. It's okay. Sorry, I was too sorry. Go. Okay, later. I'm so sorry. Thank you. Okay. Thank you. Yeah, Emma will not pay me a low trade. You know, is this a man serving you? I leave you fine, go. Say, let's see it. What's it look like? But she fine, she fine. Oh, thank you. But ọ̀rọ̀ tẹ́ ń bá mi sọ̀rọ̀ nínú mọ́tò. That agent must be very stupid o láti gbé yín lọ sí àwọn ilé abẹ̀rẹ̀wọ̀ tó lè gbé yín lọ. Ẹ wo orí agent ò máa pé ti ẹ ni o. Kẹ́kẹ́ máa believe ní pé irú àwa yìí bá ṣe fine yìí kó máa gbé wa lọ sí àwọn ilé burúkú kan tó jẹ́ pé mi ti ẹ lè wẹ̀ débi tí máa ẹ̀dẹ̀ rí bí tá ti ẹ̀ ń gbé tẹ́lẹ̀ gan-an omi bí ò dá because èmi ara mi máa tètè react. Yes, ṣé mo parọ́ ni ó máa tètè react. Ṣẹ́yìn gan gbá rí ń ṣe wípé your PPA is very close to my house. No, it's not far. Just it's trackable. Just that we don't trek. We trek, but we can't trek. Since the wale kiri tẹ́tí ibi tẹ́ máa gbé, if you don't mind and if you're not thinking I have an ulterior motive, báwo pé tẹ́ fi ń ṣe wàhálà kiri, why not just come put up with me? Wọ́n gbà lẹ́nu mi. Ìkọ́ tí mo ṣe fẹ́ sọ di ẹ pé ọ̀nkú o ilé yìí o kò jìnnà sí PPA wa o ní pé káwá máa gbé bíbá ẹ̀dẹ̀ sọ God bless you sir ẹ wá ní mind àbàtì mind ni ṣá mind ni mind. Ọ̀nkú ìyàwó yín kọ́ ó bá dà ń pa àwọn ọmọ mi máa nà wá o. Okay ṣe rọwọ́ mi. I am single. Mi ò tí níyàwó. You single? Àbí ẹ̀yin lẹ̀ tí ready. Ẹ ṣe fine tó yẹ. I jẹ́ pé ní good taste gan ni because ẹ wo bẹ́ẹ̀ ṣe everything very classy, beautiful and colourful. Ẹ try gan ni. Really fine o. Better, very much better. Èmi tá a ti manage lélẹ̀ tí ò bá kéré jù fún yín o. No, kò kéré.
ó kàn jẹ́ pé ṣe rí TV yín yìí ó tóbi yes but exact one tó jẹ́ pé àwọn máa ń lò nílé wa náà ni exact one inches ẹ̀kọ́ tóbi díẹ̀ síra wọn yes exact one. That's good. That's good. Exact ẹ ti ẹ̀ ní ṣàdájà ọkọ̀ ní ṣàdájà yẹ kí ni ọkọ̀ àǹtí mi ní Àbújá ìkan tó ń lò nìyẹn ó kàn jẹ́ pé tíyìn kò kí ń yí ó máa ń tí wọn yẹn máa ń yí ó dẹ̀ máa ń change iná ó ní remote tẹ bá kọ̀ ti tẹ báyìí green yellow red white different colours ẹ̀kọ́ máa change ṣé tí yín ò kí ń ṣe bẹ́ẹ̀ ni. No, eléyìí ò ní remote eléyìí tí wọ́n fẹ́ change colour ẹ̀ máa ń láti lọ sí ògiri when I off on. switch ẹ̀túndẹ̀ sọ. Yeah, o máa ti switch ẹ̀ o máa change colour. Bí ayé ti easy ju gbogbo ìyẹn ẹ̀kọ́ máa tẹ remote green red máa change. Maybe I'm still backward in that area. I need to upgrade. It's not like that. Owó kọ̀ ọ̀pọ̀ ju owó lọ ni. Ìwọ náà rí rẹ̀ rí. Àwọn lówó gan. Tí bá lọ sábùjá ọ̀dọ̀ wọn ni mo máa ń dúró sí. Wọ́n máa ń bẹ̀ mí gan pé kí n wá pé ò lè wá sílé wá kalẹ̀. Well, uncle, thank you very much for being so nice and kind. Ẹ ṣé gan ni, thank you very much. Ṣé lè ṣe mẹ́pẹ́ tẹ̀ tí mo wá rí tipẹ́tipẹ́, thank you. I really appreciate it. He's a very very nice man. Wàá rí cute man báyọ̀ wà ní nice. Dating me, this is my first time of entering this place, this house. Imagine. Why would I hear that you guys can do it? Oh yeah, I'm when you're in now. Can I stay there? She's not even coming out. She get. Let's go tell it. Oh, Mama, don't pay me back. I'm not staying at the house. No, just bell. Ọjọ́ ìlọlẹ̀ ní iná ló yẹ kó jẹ́ ni mi ò ní undies náà kò ṣe pé òun kò kọ́ dání o no undies no toiletries nothing dirty girl kókó tí wàá yẹ pé mo ṣe messages náà lọ́wọ́ náà won't I change my pad aṣọ wo ni mo fẹ́ wọ̀ sùn she's not even cultured kò ní manners akọ̀ máa bí a máa sọ̀rọ̀ anyhow she's too forward nonsense. You can take it from here. Ṣé ti gbọ́? Ó ṣe máa ń ṣe báyìí náà òde bá mi tó náà. Gbogbo nǹkan ni kọ́ máa bẹ̀ ṣe ó rí bójú ẹ̀ ṣe ń dán bó ṣe fine makeup kọkùn tí ẹnu lójú ẹ̀ òbẹ́ mi ṣe rí ó rí pé mo ti wà stressed ní látẹ̀kọ́ tí mo ti ṣiṣẹ́ àti létà tí mo ní mo ti ń tò àtúndé bíbá ìmú mo tún tó kí ló dé gan-an. Kí n tó sóò lè bá mi tó ló ń sọ ẹ̀ pẹ̀lẹ́ máa ṣèrè gúngbà náà. Mo ti tó díẹ̀ ń bẹ ìwọ náà wàá ṣe ètò kù wá ṣe ètò kù náà. O ṣe má ṣe ògùn Tiwa ṣé òfin òpè bá ṣe kó wá lè bọ̀dọ̀ oníbọ̀dà yìí kò mú sẹ́ǹsì wa ó lè máa parọ́ pé òun ò níyàwó kó dé níyàwó wọ́n máa ń ṣe o wọ́n máa ti fẹ́ yàwó wọ́n máa bímọ sí abroad bó ṣe máa ń tọ̀yàn nìyẹn o. gbẹ́nu ẹ̀sùn tó yóò ló ń ṣe ní problem báyìí ó ṣe látẹnumọ́ báyìí ó máa ń rojọ́ gan o ẹ kò ń sọ̀rọ̀ gan o ẹjọ́ ẹ̀ pọ̀ o ó rojọ́ yìí títí tá fi débí báyìí kíríkọ̀ ṣó make sense ṣó dà kò make sense ó gbé báàgì ẹ̀ ó tó aṣọ sí kò make sense ó débí báyìí ó bẹ̀rẹ̀ sí ń tó aṣọ sí wardrobe ó dẹ̀ ní pé kò make sense tó yọ náà fi mílẹ̀. tí wà ó tiẹ̀ kí fẹ́ gbọ́ opinion tèèyàn ó kì í fẹ́ gbọ́ ọmọ títí ẹwọ́ ni kọ́ ṣáà ní mo tọrọ òpònú ìgbà tó bá nà èmi àti ẹ wàá mọ̀ èmi ò ṣáà lè jà mi ò lè jà omi lè jà torí wàhálà ti bẹ̀rẹ̀ lọ́rùn jù mí ò ṣáà. lọ́jà gé kóbìnrin wa kò tiẹ̀ ní àtẹnumọ́ òde ń tẹnumọ́ ṣé ó dáa tó bá dẹ̀ níyàwó kọ́ níyàwó fórí ara wọn nìyẹn à ń bọ̀ o ò sọ pé kinní o títí tó fi dé bíbá ẹjọ́ lòun rò ó dẹ̀ tó aṣọ ẹ ó ní pé ó ti tó tán ṣé orí wardrobe tó fine báyìí orí glamour wájú wardrobe ló tún wá ń sọ débú ló tún fi ń sọ̀rọ̀ anyhow. orí ibi tó da ó wá tán ó tún wá ń disturb mi. You need to stop this. You're not from the village. You're only a carousel. My name is Olamiji. Or you can also call me Ola.
I know your name is Olamiji. Okay. Ola, good morning. Good morning. And how was the night? It was fine. Esemura Bishe. Of course, you can see I'm set. Okay, all right. So, you want to go? She's inside. She knows soon. Oh. I'm also feeling sleepy as well. I'm taking a sit down. Okay. The thing is, when you're ready to eat, check the kitchen. The store is what you want in the kitchen. What you store there. Then anything about fair, one bed. But in case you need to buy one in Jembe, you can send my gate man to get you something. He's familiar with the eateries around here. Okay. That's the best the kitchen, right? Yeah, that's the kitchen. All right then. Okay. Kenny, nice day. Yeah, I should be on my way now. Walk through my life, just a walk through my days. Who's gonna share with me my time? Who's gonna share with me my days? To Roger, baby, I know. Would you take my hand? Anytime you be me, la wa mo. And lead me home. The feeling's all I need, oh. Gbà mí bí mo ṣe rí. The care is all I need, oh. Yeah. Tiwa. Òun bàyí ọ̀tẹ̀. Tiwa. Dìde. Jẹ̀wọ́ bó ṣe ń fi èmi nǹkan. Fóun ṣìnà rẹ̀ ní abó ti jí sáyé. Kí n gò ló ṣẹlẹ̀? Ṣé o mọ̀ pa máa resume sí pípẹ́ àbó fẹ́ káwọn pípẹ́ yẹn kó máa pariwo lé wa lórí unnecessarily? Kí ló ń ṣe ẹ́ gan-an dìde jàre? Ló ṣẹlẹ̀ ó dẹ̀ ń jí kí ló ṣẹlẹ̀? Anyways, mo ní kí wọ́n sọ fún mi pé Ọlámẹ́jì mo rí ìgbà tó ń lọ síbi iṣẹ́ so ó dẹ̀ sọ fún mi pé tá bá ti fẹ́ dáná food stuff wà nínú kitchen. Kí ló ń ṣe ẹ́ báyìí tó kàn yó? Ó gbọ́dọ̀ food ó dìde bó ṣe ń lọ́ra. Ṣọ́bìnrin lélẹ̀ bó ṣe ń ṣe. Then tá bá dẹ̀ fẹ́ ra anything ká rán security so dìde ńlẹ̀ ń sìn báyìí kò jẹ́ ká máa lọ jọ nítorí Ọlọ́run ṣó ti gbọ́. That dem blame mi ohun àtijọ́ yìí orí AC bó ṣe ń la orí mi báyìí wọ́n pẹ́ ẹgbẹ́ mu wa. Wàdé máa dúfẹ́ máa dójú tí yan bá kálà pọ̀ jù báyìí lọ bó ṣe tún máa lànà ènìyàn ìjọ ẹ̀ṣẹ̀ ń gba AC ni. Mo ní sọ kí ni nǹkan tó ti wá sí. Time ti lọ àlè dáná kọ̀ọ̀kan mọ́. Mo fi pé kó jẹ́ ká lọ sí tree ká lọ ra fast food. Tàbádẹ̀ ti ń bọ̀ a máa ra nǹkan ọbẹ̀ thank God there's food stuff already so a máa wá dáná. Ọlámẹ́jì àti ẹ̀ lè jẹun ìwọ náà ẹnu ẹ̀bù àlàyé wà lè fi jẹun mo trust yẹ. Ẹ náà nice ó wà okay a máa lọ sí tree ká tiẹ̀ dá ká tiẹ̀ sóúnjẹ Ọlámẹ́jì ó mọ̀ ká tiẹ̀ ẹ̀pẹ̀ wọn ó fi wá sínú ilé ká. Ẹ̀rí kankan ẹ̀bù láìfò ṣé ìwọ ló ẹ̀bù láìfò àbóhùn náà ẹ̀bù ayé ẹ̀ gẹ̀ ìlàsán ó yá dìde jàre. Ní sùúrù tó ti ń lọ ni ẹ̀kọ́ tẹ́lẹ̀ fẹ́ sọ fẹ́ ni pé nǹkan tó sọ wà láì mú gbọ́ ẹ̀kọ́ tẹ́lẹ̀ kọ́ fẹ́ ni pé yà kó bá mi ṣe bí toast bread àbí noodles kí kọ́kọ́ fi jẹ yẹn náà. Oh no ma sit down there tell me say make I bring toast bread for you no stand up bó ṣe ọ̀rọ̀ máa jọ tó tap. Èmi mo ń ṣe bí kíní ṣé signature ẹ̀ ló fi ń pè fún mi nsìn ṣó fẹ́ lọ gbé wá ni. Àlè yóò gbádùn ó lè jí mi pé mo fẹ́ tójú ohun tójú kù owó èyí kàdé fún ẹja. Everybody is waiting for the day I will give my wedding date. But no one cares about what I'm going through. Daddy to my boroje. Because in Nigeria, I want Nigeria da as if they are the best. So, go show to the America. If you don't marry, don't come back to America. He believes so much in Nigerian ladies. He believes they're the best. And I want him to Banze, all of them. Oh, woman on what? I love you every angle just because of my money. They don't even know the true meaning of love. Can anybody confuse? Anybody mama saying I love you, but if they get to know some certain things, they run away. God. Okay.
tired. Fed up. Fed up. Tired of all this. Yeah, Mercy, what's up now? Whoa, I got Mr. Baji. Oh. Oh, you could say trust me, màá ti fẹ́ wá sọ́dọ̀ ẹ̀ now. But anytime tí màá ti ní ká wá báyìí tí wá máa complain ni pé a ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láti PP ó ti rẹ̀ wá o, kíní kan blah 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 blah. Oh, really? Ẹ fẹ́ wá? Anytime tẹ́ bá ti fẹ́ wá náà ni màá sọ fún Tiwalọ́lá. I actually can't wait to see you girls. Okay, I'm expecting. All right, definitely. Be good now. Okay, take care. All right. Yeah, bye. Ibo lọmọ tí wà tí wà náà. Mo regret pé mo jẹ́ òyì. Èmi kọ́ ìmọ̀ àdáná máa ṣe everything. A tún dúró pé kí n tún wá serve. Kò tiẹ̀ lè wá jókòó kó tiẹ̀ jókòó tí mi kó máa bá mi rojọ́ ń bí báyìí. Ṣó fẹ́ kí wàhálà páyà ẹ̀ ni? Tiwalọ́lá. Hey, Mumbo! Hey, wait. Oga. Yeah. They come. Forward. Welcome. Our girls in call. This will be my last warning. Tí mo bá tún rí ẹ tó wọ slippers, I'll kill you. Okay. Oga. Kini te máa ń bá mi rà ẹ bá mi get ya. Mo máa bẹ̀. Aleko. Bro, bórí ẹ ti dàrú. Sorry. I'll go out and buy it myself. Kò sí nǹkan tí máa lè mọ́ here now tí bá délé. Kí ẹ má lọ máa lè mọ́ ògiri. Wow. Ta ló ń dáná tí gbogbo ilé ń já fíkanfíkan báyìí? It's gonna be a good day. There are tastes here. For àwọn nǹkan tí wọ́n ní yẹn sí. But then náà tí mo pé ilé mi àgbà níbi oúnjẹ so. Ẹgbà ni. Even with the door closed, I could still perceive the aroma right from the sitting room. Ẹ káàbọ̀. Ẹjọ́, ta ni olówó ṣíbí? Àwa náà ni, àwa ni. Ẹ̀yin mélòó kí ló máa ṣe ẹ̀kọ́ náà? Ẹ wo ẹ má dáhùn ibi tó dúró sí látàárọ̀ nìyẹn tó ń tẹ fún. Ẹ wo èmi ni mo ṣe já rẹ ṣàrí pé mi ò mọ sponge. Ẹ wọ wá ṣe máa ṣàìṣe ti fún ní procedure àti recipe. Ìdè ni kó máa ṣe lọ kémi máa supervise. Tó wá túmọ̀ sí wípé màmá iṣẹ́ ti kọ́ ọmọ ẹ̀ níṣẹ́. Ó dé ọ̀rọ̀ àfikalẹ̀ sí. Ó ń wọ ọmọ ṣẹ́ kó máa ṣiṣẹ́ lọ. Lórí Indomie tó máa ń sè náà, àti tí wàá tẹ́yìn Okay, you know what? I can't wait to taste this. So please. Má bẹ̀ jẹ́ra mi pa lónìí. Ẹjọ́ ẹ ti tó. Ẹ lọ sí dání àwọn àṣà mi. Oh my God. Ṣáà bọ́ ti yọ̀ tí mo Just shut up. Kí ló máa ń lọ? Kí ló máa ń tẹ̀ máa fi ẹgbàá sáà lórí mi? Yóò jẹ́ wàá dáná tó bá fẹ́ gbàgbọ́. Àwọn èèyàn ṣe competition pẹ̀lú ẹ̀ náà. Ó máa ṣe ohun míì pé òun jẹ sí jù Ó lọ lọ. wá dáná látọ̀ nínú. Ògúndé. Máa ṣe gbogbo yẹn. Man, have you been with Jamalari? Oh, really? No, this is too much. Kí ló wá special ni? Really special. Ǹjẹ́ wo ló dùn? O feel irú yẹn ni. Ọbẹ̀ wo nìyẹn?
Nígbà bí n kó kọ̀ lọ́ta ó dà sínú abọ́ fún wa. Òun ló ta yìí. Bá bẹ̀lẹ̀ nìyẹn. Ó ta. Òun ló ti fẹ́ tán nínú abọ́. Báwo la tiẹ̀ wá? Ṣáà fún mi lẹ́ẹ̀rọ nǹkan. Fún mi láyé orí òkè ni. Tí lọ jọ́jọ́ tọ̀ntàn. Gbé kó máa jẹ́. Lásà tí mo jẹ́rú oúnjẹ yìí last. Ọ̀dọ̀ grandma mi ni. Ó ga gan-an ló tún sọ̀rọ̀ bí pé ìwọ ló bí mi. Ṣé ìwọ ni mọ́mì mi? Tọwọ́ bọ̀. Ó mọ̀. Mọ́mì ẹ̀ ló ń sọ̀rọ̀. Mọ́mì ẹ̀ ló ń kí. Ṣé tó yóò jàjà sí oúnjẹ lọ́jọ́ kan sí ká má gbọ́ràn? Jàjà. Ní òkè lọ́jọ́ tàbí dé nílé ó gba olú dáná nílé rí. Kò lè ṣe nǹkan kan. If you try that rubbish. Wọ́n ti ní ọmọ sí wa tí mo Okay, mọ́mì, ẹ má bínú wa. Ẹ má ti jẹ síwájú ẹ̀ tán. Mo máa mú fún un. So let that finish. Ẹ má bàjẹ́ náà, kí ló ṣẹlẹ̀? Òun ló jẹ́ tó tóbi jù láàrin wa ń bí báyìí. Oúnjẹ ló pọ̀ jù tó ràn jù jẹ ní tẹjọ́kùnrin gan-an. Ẹ jẹun tó báyìí. Bo ẹran méjì ò ti pọ̀ jù kẹ́rin pé ẹ̀kan láti jẹ. Eléyìí ẹran méjì ó gbọ́ ẹran méjì ló fẹ́ jẹ nílá ẹ̀wẹ̀. Orí tí mò ń wẹ̀. Ó láì kò jòrò ẹ̀rí. Ọkọ̀ ń gbé mi mo dé máa wúndì ẹ̀ bó ṣe wà. Ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń nù ẹ̀ ni? Mo máa wúndì ẹ̀ máa rẹ̀. Ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń nù ẹ̀ ni? Ìwọ tó jẹ́ pé wàá jẹ́ ìyàmú lé bó ṣe wà láàrin. Màmá àwọn ẹni tó máa jìnnà 5 wà gbà fọ́gẹ̀ last ni. Ọ̀gá wo ṣó orí pé mo ti mú ẹ bẹ́yẹn ó yà kà fún rẹ̀. Kí ló play? 1 2 3 4 5 1 2 3. Ọ̀dẹ̀ ni ó dẹ̀ má gbé. Ìgbà tí wọ́n ń gbé mi kì í ṣọ̀dẹ̀ ń gbà yẹn o. Òpònú ni lọ́jọ́. Wọ́n ní sọ̀rọ̀. Kí ni? Ó ṣe rántí nǹkan kan sìn. Ìkọ́kọ́ ń bá fún mi nípa léyìí. Like, mo note àbí ṣé wọ́n notice mi ni pé àtọ́jọ́ ta ti ń gbé bí báyìí. Even if not lover, like girlfriends, kò tiẹ̀ wá Ọlámi wá pé Ọlámìjí là ń béèrè ń bẹ́ẹ̀ yẹn kò sóbì nǹkan kan tó wá rí. Ó possible kò má ní girlfriend. Àwọn tí ò ní girlfriend pọ̀ nǹkan tó ní kálukú ń rò ṣó mọ̀ pé wọ̀nyí o ò mọ̀jú kó máa fọpọ́ lọ́rọ̀ ọkùnrin lọ́ntì ẹ̀. Òun nǹkan tó ń rò ó pọ̀. So ó kàn lè jẹ́ pé àwọn crush definitely ó tiẹ̀ máa ní crush bó ṣe rí yẹn wọ́n máa lé ni. Mi ò tiẹ̀ rí yẹn rò jàre. Ọlọ́run ibo ni mo ti yan tẹ̀mí. Mo ti mọ̀ ẹ́ ti pẹ́ pé ẹ̀kọ̀ọ̀kan máa ń shift bọ́ mo mọ̀ pé as in me notice mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni pé ó ti dàrú finally like ọpọlọ ẹ̀ ti dàrú o. I don't have sense at all. Like no. Báwo ló ṣe di pé o graduate o jẹ́ pé o tún wá ń lọ sí NYSC kò yé mi báwo ló ṣe. Pọpọlọ mi ní pé black ọpọlọ bí ẹ káàpù ẹyin àbí. O ti get ẹ kọ́lọ̀ yẹn gangan ni. Ọ̀dẹ̀ ni ẹ. Because báwo ló ṣe máa ní irú ọkùnrin tó fine tó sìn bọ́dọ̀ lọ́rọ̀ ṣe ka ilẹ̀ bó ṣe rànjú ojú ẹ̀ ti pọ́n o kí ló ṣe yẹ. pọ̀ mo ń try láti sọ gbé ṣọ́ndẹ̀ tó ń ẹ̀tẹ̀ yẹn bọ̀ ẹ̀kọ́ tẹ́mi fi hàn pé yíyá torí àwọn àmì ìbáyìí ni kò ṣe jẹ́ káwọn girlfriend ẹ̀ wá o kí ló fi hàn. Even at that ó tó torí náà ṣé wo mọ̀ pé táwọn èèyàn bá ti ń wá bẹ́yẹn wọ́n máa rí as driver jọ ṣé wọ́n rẹ́dí àti jà ni èmi ò lè jà kí ni mo ti ń sọ fighter ni ẹ̀ o láìkì ìjà. lórí kò ń ṣe pé mo láìkì ìjà bọ̀ èmi ò láìkì nonsense bó bá gbé wá gbogbo náà èmi gan mo fún ẹ la. ẹnu ló dé ni wọ́n máa nu ẹbí. orí ò pé màá kàn máa wẹ̀ mí ìtẹ́ ní ṣe bẹ́ẹ̀ pé mo mọ̀ ẹ́ rí. ọjọ́ tí Christiana tó ń sọ̀rọ̀ tó fẹ́ fún ẹ̀ gbàwé mi kọ́ ni mo fi ọwọ́. ó tún kájà èrè ó tún kájà aláìníròónù ó ló ń fọwọ́ ṣé torí yẹn náà mọ̀jà ká ló mọ̀jà dá ṣí ẹ́ léṣe. nípa tiẹ̀ jáǹsì tí àwọn ẹni tó máa ń dára wọn. wọ́n ni mo ti ń nú ẹ̀bí bàyà tó lọ́ta tí ń pè. ó ti fi dàrú o olè má kò bọ́ta olè. But one náà ni. My life, just a walk through my days. Who's gonna share with me my time? Who's gonna share with me my days? To Roger, baby, I know. Would you take my? Màmá ṣe nǹkan ta ló dárò palẹ̀ tó tó yìí. Tí gbogbo àdúrà àgbà tí gbogbo àdúgbò gbalẹ̀ kan. In fact, mi ń pọn kankan mọ́. Wọ́n rí nìkan náà yóò. Ọ̀yọ́ mi ẹ̀yẹ. Ẹ mú wa o, ẹ̀yin kò lè yọ̀ mí. Ṣẹ́yìn. Mo ń pọn yàrá ìyàwó mi látẹ̀kọ́. Ẹ fẹ́ lọ fòkú ní ẹ̀sìn. Nǹkan tó dá mi dúró síbí látàárọ̀. Wait o, babe, ṣẹ́yìn lè ń dárò palẹ̀? Kí ló kàn yín? Ẹ̀yin ṣètò kíní àbí ẹ̀pà pẹ́pẹ́yẹ? Because òun ti gba àdúgbò kan. Mi lè kúrò níbi tí mo wà for some time náà. Bá pọ̀ pẹ́pẹ́ ká pa ayọ̀ ọ̀gá káyà ká pa gbogbo. Èbí kẹ́yìn ṣàtijọ́ kẹwàá ó kì í ni.
What's your own? Oorun yín nìkan mo ti yọ. Kí n kọ oúnjẹ yẹn kí n. Ẹ má jẹ, ẹ kó má jẹ, mo ṣe bẹ́ẹ̀ ti yó. A máa jẹ. Máa jẹ. Oyin tí mo dúró sí di omi tó mi ò kú bọ̀rọ̀. Omi dẹ̀ rush. Okay, no problem. So kí ló wà fún this night? Ẹ má worry. Ṣé ti gbọ́? Bóyá kẹ́ mọ̀ pé máa ṣàṣe normal fún yín. It's understand me, so don't worry. Very good, no problem. Kí ló wá ṣe? Kí ló dé tẹ̀yàn rákòrò tẹ̀yàn rákòrò? I don't understand. Nǹkan tó mú mi mọ́lẹ̀ mí lè rẹ̀ mọ́. Mi lè lọ anywhere. Oúnjẹ yẹn ni. Ẹyin lẹ mọ̀, ẹ ti láìkí oúnjẹ jù. Bọ́bọ́ ẹ sọ jẹjú náà, tí má tiẹ̀ wá lọ sọ nǹkan kan pé mi ì fún yín lóúnjẹ yẹn mọ́ nǹkan. Ẹ ṣàgbákò ni ẹ. Ẹ má wòrí, àkókò ẹ̀lẹ́mọ̀ máa jẹ́ṣẹ́ tó jọ. Fúnkọ́ tẹ́ ẹ sọ yẹn. Wọ́n ọ̀bí yín rẹ̀. Mo expect kẹ́ máa bẹ̀ mí ni o. Abẹ́bẹ́lúbẹ́. Oya please, but kó jẹ́ ráàpù méjì tó bá jókè lọ. Don't worry, I just say don't worry now. Very good. All right now. Oshé, Bades. Yeah. Bades girl, ever leave it. Osu ni a bí Ifẹ̀. Mi ò mi mo fẹ́. SOJ. Now, at this point, ṣé mo kó pẹ́ tó ti wà lọ́dọ̀ mi? Ojú tí jọ ń pẹ̀gún wà bọ̀ ojú tí pẹ́. Fine. Now, I don't want you to sound stupid. Mi ni stupid. Mo fẹ́ kó o la etí ẹ sílẹ̀ kó dẹ̀ gbọ́n kan tí mo fẹ́ sọ fún ẹ dáadáa. Very good. Sórí àwọn girls méjì tó wà lọ́dọ̀ mi. Àwọn ọmọbìnrin yẹn. Very good. Now, kíní kan gbé mi lọ́kàn. I'm just confused. Mo like àwọn méjèèjì. Ó dẹ̀ wù mí kí n fi ìkan nù wọn kí n fi ṣáyà. I mean, ẹ fẹ́ mú ẹyọkùn nínú wọn kí ẹ sọ di ìyàwó ilé. Yes, but I don't know which one to pick because ìkan nù wọn ó bẹ gan, but ó bẹ in a good way. Very good. Then the other one, she's reserved, but in a good way too. So my confusion is all of them are behaving good, they are nice, they are just excellent. Yeah, very good because it's a good thing. Ṣé tó rò bá rí báyìí, ó níbi ààyè sí, ṣòro mi yá. So, nǹkan tó ṣẹlẹ̀ ni pé, ṣé ìtúsókú ó bẹ́yẹn, máa ní ìdí á, kó take a closer look of her. Kó mọ̀ pé kò kìí ṣe abẹbẹlúbẹ. No. Abẹbẹlúbẹ náà ń pè. My dad used to use that word. Abẹbẹlúbẹ. Abẹbẹlúbẹ. That is it na. Ó yà wèrè gan. Because ọmọ abẹ wrongly to the wrong side ni. Then èyí tó sọ pé wà reserve. O need láti share here closely. Because àwọn tó máa wà reserve yẹn, ó di inú èṣù. Wọ́n lè wà reserve kó jẹ́ pé bungalow ni Satan ó kó sínú ikùn wọn. So you need to be very sure about them. Now you are sounding stupid. Me is stupid there. Because mo sọ fún ẹ pé mi ò mẹ́tí máa fẹ́. Ó dẹ̀ ń sọ nǹkan burúkú nípa àwọn méjèèjì. Èwo ló fẹ́ kí n múnú méjèèjì ń sìn? Báwo ni mo ṣe máa mọ̀ èyí tí mo support? Ṣebí wọn ló ń bá wọn gbé inú ilé. Ẹ̀yin lẹ ń bá wọn gbé inú ilé ni Yorùbá máa ń sọ. Ẹ̀yin kò mí pé mo disrespect ya. Kò ṣòro mi yẹ. Ẹ̀yin ẹ bá wọn gbé inú ilé. So ẹ̀yin lẹ máa mú ìwà wọn. But they relate with wọn máa bá ẹ sọ̀rọ̀ náà. Ó yẹ kó lè mẹ́tí wà ẹ dáa tuntun. Báwo lèmi ṣe máa mọ̀ èyí tí ó like àbí èyí tí kò like ya? Let me ask you, apart from gbogbo nǹkan tá a sọ dùn, jẹ́ kí n ask ẹ. Because kó má lọ jẹ́ pé ìwà nìkan ló mọ̀, ó mọ̀ the other side. Ṣé ẹ ti taste àwọn méjèèjì? Taste. What does that mean? Taste ti ṣe oró fòtó mú wọn àti ó ti kàn wọ́n lágbo. No, SOJ. I can't do that kind of a thing. Maybe ọmọ dada lèmi. No. Ọmọ dada nìyí. So ẹ kàn ṣe lógbólógbólógbó kiri inú ilé ni. For over 2 weeks tẹ́tíjọ́ wà nínú ilé, ó tí mú kankan nínú wọn balẹ̀. SOJ, I'm your boss. You talk to me like your boss. Mú mọ̀ pọ̀ ọ̀gá mi yìí ni a. Please, ọ̀gá mi, let me ask you. Okú òkè farapamọ́ fẹ́ni tó máa bẹ̀rẹ̀ yà. Ṣọ́rọ̀ mi yá, tell me, ṣé okòbó ni a? Ta ló kóbó? Sórí ẹ pé ṣá. Ṣé kí n mú ẹ wọlé kí n lọ prove ẹ fún ẹ? Ọ̀gá! Ẹ nínú wà yẹn lọ́wọ́. Ṣé kò tẹ́ ṣe nìyẹn? Please, if that is what you're doing, please let me retire right away. Kí máa lọ lé wa. Jẹ́ kí n kó èrò kó délẹ̀. Nǹkan tí mo mean ni pé o máa ní láti pè mí sẹ́yìn window. Ìwọ́de máa wà pẹ̀lú nínú ilé. Ringtone tó bá mú jáde, máa mú bó ṣe létó. Máa mú bó ṣe létó. Bóyá o lè kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. O máa kànlẹ̀ àfiwẹ̀. Èmi máa mọ̀ yẹn. Now I can see that you are irredeemably stupid. Hey. You are brainless. Orí ẹ ò pé. Okay, very good.
So kémi máa jẹun ọmọ kí wọ́n máa dúró lẹ́yìn lóyún window kó máa wò mí. I'm asking you for solution. Mo ní kó fún mi ní kó advice mi ó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ bí olórí burúkú. Ọ̀rọ̀ ọlọ́gbọ́n ó máa ń dàbí ọ̀rọ̀ olùṣì ni. Tell me what I should do. Okay, let me give you a hint of how you would know which one to follow. Will you take me with my steel? Aniga jadi junah. Romola. Jadi junah. Romola. Ṣó ti ń sùn ni? Mi ní sùn. Èsù gbogbo lọ ṣáwà. Ó dẹ̀ lọ́tẹ̀ kan. Ó fẹ́ dẹja sínú ibẹ̀ yẹn ni wọ́n á bí mi ní stupid question. Má ti sùn dìde, ó ní nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ. Dìde. Kí ló ṣẹlẹ̀ náà? Owó kan máa ń frustrate, ó máa ń disturb èèyàn. Ayọ̀ life wo gan ló ń live gan. What is it? Ṣé mo kó máa ń dùn mí gan? Kí ló ń dùn ẹ̀ báyìí? Ó máa ń dùn mí gidi gan. Àti ó máa ń dùn mí gan-an. Ó máa ń dùn mí gan. Ọ̀gbẹ́ni, kí ló ṣẹlẹ̀ náà? Ó dẹ̀ sọ fún mi kò dẹ́ ń pọ̀n níbẹ̀ pé nǹkan ṣe. Ó kò títí dé sí àbí. Ṣọ̀ṣà ó mọ̀ pé mò ń sùn ló wá bá mi. Please. Èmi àti ẹ̀ ṣé mo pẹ́ àdàbí ọ̀rẹ́ mọ́ bí ọmọ ìyá ni kò dé yẹ ká máa fi nǹkan bò fúnra wa. Ìwọ Rọ̀mọ́lá wọ́n á fi nǹkan bò fún mi. Ṣó dáa? Èmi fi nǹkan bò fún. Mi ì fi nǹkan kan bò Tiwalọ́lá. Okay. Kí ló dé tó ṣe sọ fún mi pé ìwà tọ́lá mi jẹ́ ń fẹ́ra? Ẹ gbà mí. Girl, you are sick in the upstairs. Èmi àtọ́lábìjì fẹ́ra. No. Don't even go there. Ọlámìjí ò ask me out débi pé à ń fẹ́ra o. Pretense. Ó tún ti bẹ̀rẹ̀ àbí? Your normal way. Ó tún fẹ́ parọ́ àbí? Òun parọ́ pé ìwọ ò fẹ́ Ọlámìdí. Jọ bí mo ṣe rí, ṣé mo jọ bébì lójú ẹ̀ tó jẹ́ pé mi ní mọ̀ ìgbà tí nǹkan ṣẹlẹ̀? Dúró. Ṣé mo fẹ́yàn kankan kí n má jẹ́ kó mọ̀ rí? Kò sí nǹkan tí mo ṣe tí mi kì í carry along. Ṣé mo máa ń keep relationship from you ní Tiwalọ́lá? It can start now. O lè fẹ́ lè bò fún mi la because it is happening right under my nose. Okay o, madam. Ọlámìjí kó tún gbọ́ lẹ́ẹ̀kan sí tí etí bá ń dẹ̀bí àkókò èyí tó ṣe dáadáa sí mi. Ọlámìjí ò ask me out ká tó wá sọ pé bóyá mò ń fẹ́ rárá. Ṣó ti gbọ́ jọ mo fẹ́ sùn. Mo láwù dé pẹ̀rọ lọ́wọ́ dé parọ́. Ọlámìjí ò ask me out. Àwọn obìnrin méjì tá fine báyìí à ń bá gbé nínú ilé bó ṣe rí gèlètè yẹn tó fine tó lówó à ń bá gbé nínú ilé kò dé ask me out. Àwọn méjì dẹ̀ mọ̀ pé kò ní girlfriend anybody ò wá. So Ọlámìjí ò ask me out kábà ní pé ó ń fẹ́ mi. So tí kò bá ask me out definitely won't ask me out. Madam lórí irú now. Please Tiwa, please just stop it. Are you shouting? Yeah, I have to shout. Orí wọ̀ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ kó máa pọ̀ mọ́ pọ̀ wọ̀ láláriwo. Please. Kí ló dé? O dẹ̀ ń frustrate mi. Tí ẹ dúró ná. Ṣé orí èmi àti bọ̀bọ̀ yìí papọ̀ rí tá a jọ ń kiss àbí tá a jọ ń hug tó fi wá ń feel bẹ́ẹ̀ pé bí a mò ń fẹ́ ni? Romola, say the truth. Say the truth. Like you guys are dating. Ó ní mi ò fẹ́ bí o date èèyàn kò tí ẹ ask me out rárá. Ṣé wàá ask me out ni kò sọ fẹ́ mi? Kò ask me out. Má parọ́ fún ẹni àti ju gbogbo yẹn lọ náà. Kò ask me out. Oṣù kò ask me out. Honestly. Má bẹ̀ mọ́ pé mo pariwo. Bó ní sùúrù. Ṣé kò sí pé bọ̀bọ̀ yìí ní problem? A méjèèjì à ń bá gbé bá ṣe fine àti bóyá kò dé wá like ní bony, you know, he likes it kind of fleshy because láti ẹ̀bọ̀ ní ìjọ́jú tó bá yẹ pé nǹkan tó gbẹ ló láìkú bá lè máa yí síbẹ̀ yẹn ń kọ́ nígbà mi tọ̀yàn láti ẹ̀bọ̀ ní. Definitely mo mọ̀ pé o taste me kò ask me out kò fẹ́ anybody àtijọ́ ń gbé. Jọ mo fẹ́ sùn padà. Torí ẹ̀ ló ṣe wá jí mi bí ẹni tí nǹkan ṣe bẹ́ẹ̀ ló gbá mi lẹ́sẹ̀ bí tó ti gbá mi yẹn ṣì ń ta mí náà ó kó ní sọ́wọ́ ni. Bọ̀dé tí mo ṣàn lóko. Mr. SOJ. Bí mo wà o. Fine. Enjoy ara ẹ. You know, easy all the time.
It's very deal, you buto. Ṣé kò dà bẹ́ẹ̀? Ah, it's good. I do that too. Very good. Yeah. Well done. So, there's a very good question I want to ask you. Ukumi, as in Mudu Ukumi for quite some time. Okay. You understand me? And this question goes thus. Ijotalun, Feogami, Ninu, Iwo, Ati neighbor, I mean your friend. Oh, you mean Romola? Only a one who which kind of question is that? Anyways, Emi ò fẹ́ ọ̀gá yín o. And Romola ò fẹ́ Ọlámìjí. You're sure? Okay, very good. If you say so. Because Emi kò fẹ́ bẹ̀rẹ̀ ni. But truthfully, without lying to yourself, I'm asking you a very personal question. Should you like Ogami? Show fufu. Hey, to gamba so kwe, oh baby oh, mo fẹ́ máa jẹ̀ṣẹ́. Ṣé o máa gbàgbọ́ ní ibà? Máa jẹ̀ṣẹ́. Mudaro. That means fufu Ogami right from time. Hey, you want me to tell you something, eh? Ṣorí ọ̀gá tiẹ̀ yẹn. Very good. Anytime tí bá rí ọ̀gá, you know this ìkòkò ṣá máa ṣe gbìn. Hey. Okay, let me ask you. Togami Badro, ṣé tó bá ń wo Ogami, o máa ń wet. As in o máa ń dà. Countless times. Ṣorí Ọlámìjí yẹn. Ó mọ ìdúró ẹ̀ náà. Yeah, tó ṣe ga, tó symbol ẹ̀. Mrs. Park. Tó bá dúró sí mi wájú with this, you know, kókó wọ shirt. No, kó má wọ shirt, kò ní wọ shirt. Kókó sílẹ̀ díẹ̀ báyìí. Ó má ayé Ogami ti ta sí inú ilé kó mọ̀ pé yín kìnìún lòun bá ṣe. Èwo ni àwọn kìnìún. So ojoojúmọ́ lẹ ń dasara unknowing to him. Èwo ni àwọn ṣebí èmi ni mò ń sọ pé. Okay, not a problem. Nǹkan tí mo fẹ́ confirm ni mo ti confirm here. Thank you for banking with us and then thank you for granting us the opportunity to interview you. Okay. Mo ti ṣe tán. SOJ. Don't worry. I know what to do. I need to be a baby like say I'm going to mo go. No wonder one foolish question. Ṣé ká má parọ́. Ọlámìjí is a very, very nice guy. Hey. Yeah, ṣebí àtìgbà tí mo ti wọnú ilé yìí, èmi àti ọ̀rẹ́ mi. Mo kàn máa wò pé báwo lèèyàn ṣe dá tó báyìí because kò jẹ́ ká feel pé a sí pẹ̀lú family wa. It doesn't make us feel like strangers. He takes good care of us. Ó máa ń ṣe wá dáadáa. He shows us love. Ó ti dáa jù. Irú wọn ṣọ̀wọ́n o, SOJ. Ó ṣọ̀wọ́n gan ni. Alamu Ogami. Alamu ni. Alamu Tushi ni. Oh, obvious. A very nice man he is. A man of timber and caliber he is. A man of excellent character he is. Bó ṣe wà ẹ́, èèyàn gidi ni. Ó lè fi ojú ẹ̀ tọrẹ fún èèyàn. He's a very good man. Okay, let me ask you this question. So tí Ogami bá wù ẹ́ lọ́tòkè délẹ̀ náà kó wá wò pé bó ṣe rí yàn tó lómi lára tó ní níwájú tó ní lẹ́yìn pé òun fẹ́ máa fọ́ ẹ jẹ as in kẹjọ máa gbọ́n mi sí omi òtò kóun fi ẹ ṣe wife material. Ṣó máa gbẹ̀ fún Ogami? Wife material kọ́ wife. Yes. Okay, let me now answer your question. Tó bá fi lè bí mi ò ní rò lẹ́ẹ̀mejì. Mo máa sọ yes straight ni. I mean, who like Ogami tó yẹn? I do. Mo like one. Hey! Mo like one. Okay, let me ask you a very personal question. Like, o ti wo Ogami from head to toe, tó wo bó ṣe sin gbọ́nlẹ̀, tó wo sí spark here tó dẹ̀ wò pé, hi, tẹ́lẹ̀ yóò bá jọkọ́ mi jẹ́ kó jẹ́ ó lè mi. Ọmọ, ara mi ò kí ń balẹ̀. Ẹ máa ní goose pimp. Ta ló kọ yín gbogbo àwọn òyìnbó tẹ́ ẹ sọ? Ẹ ti ń try gan-an. Ṣé o ti ever imagine pé bó ṣe ní ìgẹ̀ yẹn, nǹkan tó wà lára ẹ̀ ó máa ní ìgẹ̀ náà? Tọ́gami bá rẹ̀ gbá wá. Ó máa bẹ̀ mí gan bẹ́ẹ̀ SOJ. Wá kígbe oró. Ẹ máa máa gbọ́ wa. Ẹ máa pariwo. Ẹ máa gbọ́ wa. Wá gbé. I tell you. Mo like it. Ó máa gbọ́ mi sí fún mi ò tó fọ́gami nìyẹn. Ó máa pè yín kẹ́ wá fún òun lómi fún òun ní gbogbo ẹ̀. Very good. Mo like it. Very good. Hey, no problem. Thank no you. problem. Okay. Nǹkan tí mo kàn ní bí ẹ nìyẹn. Nǹkan tó máa ń bí mi inú pa ìlélẹ̀.
wàá fi nǹkan lẹ̀kùn wàá máa kọ́ lẹ̀kùn bẹ́ẹ̀ ni pé ilé àwọn ló fẹ́ wọ̀ ṣé Yorùbá film tó wò ṣó ti kú sí ẹ lágbárí ni. No, nah. No, listen. When you want to knock like a normal person, what she can come on, stop it. When you're not Wizkid or Tiwa Savage, you'll be playing beat. Do you want to sing? This is not it now. It's as simple as 1, go down. 2, go back. 3, 1, be the and that was what I did and you came out. Okay, I think I'm done with you. Don't be done. Okay, kilo pè mí fún. Okay, very good. So, iṣẹ́ tẹ́ rán mi, ni mo wá jẹ́. Àwọn kìíní tẹ́ kó sínú ilé. I've been able to help you interview them, and they came out very nice. They are intelligent. So, àwọn méjèèjì wọn love yín dáadáa. Àwọn méjèèjì fẹ́ jẹ́ṣẹ́. Àwọn méjèèjì fẹ́ jẹ́ housewife wa. Wọ́n love yín bí oríkèéríkèé ara. So, that is my conclusion. SOJ. Sir? Kí ló tó máa ń sọ̀rọ̀ bí ẹni tọ́pọ̀lọ ẹ̀ jàn báyìí? Hey. Nígbà tí mo bá ẹ sọ̀rọ̀, that I need the one that will love me. To my love me bí ojú. Tó ṣe wípé, like this kind of love, I know that love is surreal, but the kind of love tó ṣe wípé tí ìyá ẹ̀ bá fẹ́ kú, tọ́lẹ̀ mi náà fẹ́ kú, tọ́lẹ̀ ní pé ó ní one option láti make èèyàn kan kó survive. Irú èèyàn bẹ́ẹ̀ ó máa fi ìyá ẹ̀ lẹ̀, ó máa mú mi. That's the kind of love I'm looking for. You see, that's even the sorry that you mentioned is such a useless guy. Because me, I stopped talking to him a long time ago. I'm very useless. I know this thing that you said is surreal that did it. It's not like you want to do it. It's surreal that did it. But I leave him and God alone here. This is the only thing I'll tell you. These girls, they love you, Biojo. They love you, Biemo. They love you, B. Even they love every part of your body, including every part of your body. What is important is èyí tó máa ń nífẹ̀ẹ́ Biojo, Biemo with your àléébù ni kò choose. Ẹ wá bá wọn lára àlá. Ẹ wá bá wọn lára àlá. Ẹ wá bá wọn lára àlá yìí ó ta ló máa rò ó. Ọ̀rẹ́ ti tán kó gbàṣọ ilé ayé. Ta ló máa rò ó. Ọ̀rẹ́ ti tán. Hello, girls. Oh, welcome. What's happening? This one, see that big smile on your face. What's the good news, please? Oh, you will not notice. You got me not on Mr. Happiness, what is the source? Tell us now. Okay. The good news is my company just won a contract. Wow! No. Listen to the better news. The better news is next week is my birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. It's not yet my birthday. Happy birthday in advance. Okay, guys. I know you guys are happy, but you know what I'm expecting from you. So now listen. My reason for telling you this is so you could prepare my birthday gift for me. Sure, of course. And you two should prepare to take us out. And as the life of the party, we have to celebrate. And before then, it starts now. Oh, you know what? Just give me that your own. Let me get a drink from yours. Wow. Okay. Cheers. Okay. I'm actually going to work. Cheers. Thank you so much. And congratulations on your contract. I want no money share there now at least. I'm ashamed. Oh, share. Okay, I'm gonna take you guys out to Wow. Only problem. In fact, I'm taking you out for shopping. Nigga jadi junah. Jadi junah. Hani gbogbo ènìyàn mo ní jadi junah. Kàwé tó. Show me lójú. Can you imagine me? Who knew?
Àwọn ọ̀gá ìṣá ọkùnrin wọn ti ṣépè fún wọn. Kí ni problem àmọ́ kò kí ṣe wọ nìkan láti act out bẹ́yẹn o láti tó oríṣiríṣi àwọn. I'm telling you. Wọ́n náà bá mi ṣú ẹja rí. Nígbà mọ̀ pé kò sí kan tó lè tẹ̀mí àti ẹ̀. Má try ẹ̀ka ṣùgbọ́n ṣe yẹn fún mi. Èèyàn kì í ṣe irú ẹ̀ nídìí báyìí. Ṣé táwọn girls wọn kó tó wà mí a máa fojú kan tí ò ṣe wò. Wọ́n tọ̀ ní kíláàsì nìyẹn. Wọ́n fẹ́ bẹ̀ mọ́ everything. Mi ò ráyè gbogbo yẹn wọ́. In fact, ṣẹ́jẹ́ Ọlámìjí tó ń bọ̀. Kí ni nǹkan tó fẹ́ ra fún? Ó yẹ ká tètè sọ̀rọ̀ kí tó mọ̀ ká surprise èèyàn tó fi wá sílé ẹ̀ tó ń tọ́jú wa. He deserves a lot, you know. Ìwọ fẹ́ surprise Ọlámìjí, èmi dẹ̀ fẹ́ surprise ìwọ àti Ọlámìjí. So wait on it. Má ṣe kí ni ẹni tó ń gbéyàwó bọ̀ wá bá òfin dáhùn. Really? Yeah. So you sọ fún mi. So it's now this time around, yeah. Surprise for who won surprise the person. I am surprised. We follow one surprise and no wahala. It's fine now. Let's watch and see. You're surprising him, I'm surprising him. And I'm surprising both of you. Really? Okay, that's fine. That's fine. That's fine. Just a walk through my days. Who's gonna share with me my time? Who's gonna share with me my days? Gbogbo nǹkan tó yẹ kọ́kùnrin ní Ọlámìjí ní. Kí ni nǹkan tí mo tún lè fún láti entice ẹ̀? Kò sí náà. Oh yes, a lady's body. Afro àti bàtà ti wà nílé àti gbọ́n pé obìnrin kan wà bọ̀ àbí nǹkankan. So tí bá fún ní ara mi. You're bad now. You know, seduce him with my body. Tó jẹ́ pé Rọ̀mọ́lá onípò náà ní surprise fún. Of course, because surprise only to surprise them because tèmi ló máa like. I will seduce him with my lovely body. Stop! Get out of my room, Joe. Will you stop? Oh, Joe, we show me love any. Get out of my room, Joe. I said, get! My Shelly show. Close it. What? Keep the nonsense now. Show me like any. Get out! Kopanaye, you're not to take Panaye. Off it! And get out! I should bring you like it. I've never stand your hand door. Should bring you like it. Reject me. Àbútí reject mi ni. Ta ló fẹ́ tí kò bá kí n ṣe mi? Ṣé Rọ̀mọ́lá yẹn tó dọ̀ àbí ṣé gbogbo bọ́dì ní kì í sọ àwa fílẹ̀ àwa lọ fẹ́ Rọ̀mọ́lá kò possible. Gbogbo ọ̀nà ni máa ṣe ọ̀dẹ́ kó máa fi gbà fún gbogbo ọ̀nà. Tèmi kì í stress ara mi tó ti gbà gan. Pẹ̀lú dẹ́bi ẹ̀jẹ̀ ya bọ́ síbi kílẹ̀ di sẹ́yìn tójú dẹ́ti lẹ́rì ẹ̀jẹ̀ káwọ́ lẹ́gbẹ̀gbẹ̀ bí ọmọ ṣẹpẹtẹ mi ò dẹ̀ fẹ́ invest lórí nǹkan tí ó ní interest. ẹ̀sán fún kábíjà ó pèsè mìíràn àti ìṣàléwà pèsè ayé yàpá ẹgbà ń tirúkà tó fún wa ní ṣíṣà ká lọ léèrè kálẹ̀ jamala síta ẹ̀wọ̀ ọmọ tí mo gbé wá ságbó tó lọ dàrú sí àwọn wa ní kí n jẹ́ṣẹ́ o wá fẹ́ bá gbogbo yà. má jẹ́ ká pàkó kó mọ́ wọ́ yẹn síwájú ojú bá ti sẹ́yìn má jẹ́ ká pàkó kó mọ́ wọ́ yẹn síwájú ojú bá ti sẹ́yìn baby jọ̀wọ́ bend over baby jọ̀wọ́ bend over baby jọ̀wọ́ bend over mo fẹ́ fún ẹ lẹ́gbọ̀ọ́bà baby jọ̀wọ́ bend over baby jọ̀wọ́ bend over baby jọ̀wọ́ bend over mo fẹ́ fún ẹ lẹ́gbọ̀ọ́bà.
ṣẹlẹ̀? O tẹ̀lé dé stop music playing. You are my exact problem. Yes. You are my biggest problem. Mo ṣe realize lẹ́yìn pé ìwọ ni ṣòro ayé mi. Yes, we keep alone saying. She be so you don't need to lọ. I don't like this. Oh, foolish girl. Yes, you're very, very stupid. Like, ọmọ nǹkan mo ti bèrè lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ ní pé ṣé òun fẹ́ Ọlámìjí ó ní ẹ fẹ́ra yín o kò kọ́nu sí ẹ rí o. Is that not glary? Ṣé kò wà glary ní pé ẹ fẹ́ra yín? No, Tiwa, ṣé torí ẹ̀ ló ṣe wá ń ṣe báyìí tó ń gbọ́n tó báyìí? It hasn't gotten to this. Okay, do you know what? If you actually want this guy, you can have him. You are devil yourself. You are a big liar. You are a liar. So shut your trap. O tún parọ́. Oh, kò sí kankan láàrin. O lè dúró sí sitting room. O bẹ̀rẹ̀ sí twerk. Jẹ́ dúró náà. Bá mi yí. Jẹ́ kí n tẹ̀ rí kan náà. Yí. Jẹ́ kí n rí. Àgbítọ́, ó tún wọ aṣọ bíi labalábá. Ó wá twerk ìdí gígùn ẹ̀. Òun twerk, òun jó. Àlọ́ stupid. Olú foolish. Olú. Mi ìṣe mọ́kọ́ tí mo fẹ́ fi ẹ gbé. Àgbítọ́. Wow, I shall be laba on Tweki. You are just so stupid. You look so foolish. Huh? Oh, ti mo pe boyfriend ẹ ń bọ̀ àbí. Ṣé torí ẹ ló ṣe wá ń twerk. Kò rí bó ṣe rò mí ní afford láti lose a very long time friendship torí ọkùnrin náà for crying out loud. Kò rí bó ṣe rárá ni. At the first place, ṣó yẹ kó máa twerk. Ṣó yẹ kó máa twerk ní sisi room. Kò sẹ́nibọ̀dì bẹ́ẹ̀. I'm not this kind of person. Tó kò máa ma ṣe ń kọ̀ bẹ́ẹ̀ ká ní mo Yes. máa wọlé. Torí pé o mọ̀ pé boyfriend ẹ máa wọlé right tó máa wẹ̀ tó máa stay at you a big liar. Bó ṣe wọn kan, let me give you a shock. Alátiṣe mi, ó máa ti ṣàlàyé. The feelings all I need do. Ó ga gan àbí bí kò ń sòkúta. Gọmọlá. I'm sorry. Alpha, tó bá yẹ wọ́n lọ sẹ́ẹ̀fẹ̀. Èmi náà ni bí aláfiṣe. Kí ló dé tí má dẹ̀ pè mí tí má sọ pé mọ́mì ni mo jẹ́ ń sìn. Ìwọ yìí wà máa sọ pé rárá o mi ò kì í ṣe mọ́mì mi kì í ṣe mọ́mì. Wọ́n ló máa sẹ́ẹ̀fì lé ní I've tried. Wọ́n ti máa ń tó ní làákàyè báyìí ó ponú gan o. Ní kò tó dé pé wọ́n lójú tó ń jẹ kó kọ gbóúnjẹ wọn á kọ́ ka jẹun ṣé mi. Yóò ti fẹ́ máa sunkún. Ó ti fẹ́ máa sunkún. Ó ṣe máa ṣe báyìí náà. Ó fẹ́ máa sunkún ni. Òbí ṣe ń ṣe owó ẹ̀rí ẹgbẹ́ wọn wọn. Tó bá ti jẹ́ níbo ni mo ti pàdé ẹ̀ náà. Wà lọ sẹ́ẹ̀fì. Ṣé kí lọ sáà? Ẹni tí wọ́n ti máa ń pariwo yìí. Ṣé kí lọ ṣe? Ó máa ṣe tó ti ẹ̀ kàwé kó bá wọn. Nínú ẹ̀mí àti ẹ̀ta Bí wàràpá ṣe máa ń sọ mí wò nígbàkúgbà tó bá wù nìyẹn. Ó lè dojú tì mí láàárín èrò láwùjọ pàápàá jùlọ lọ́jọ́ nǹkan ẹ̀yẹ. Ẹ máa rí wípé ọjọ́ tá a kọ́kọ́ pàdé ẹ béèrè lọ́wọ́ mi ẹni ṣé mo ti máa rí ó dẹ̀ ní mi ò tí ì máa rí but you were surprised because ẹ fi pé ọmọkùnrin tó dáa tó báyìí tó lówó lọ́wọ́ tó ṣe mú yangàn láwùjọ kí ló dé tí ò níyàwó. Ṣùgbọ́n gbogbo àwọn obìnrin tí mò ń pàdé àléébù ara mi àléébù ẹyọ kan tó jẹ́ àdánwò fún mi òun ló máa léwu. Ọlámi, ò dẹ̀ múnú mi dùn. Múnú ẹ̀dùn bíi ti bá o ṣe ṣó nìkan tí mo ṣe fún ẹ ni. Èmi wò pé látijọ́ yìí mi ìfẹ́ máa wá kí n máa yọ wá kí n máa padà kí n máa wá Friday kí n máa lọ Sunday mi ò fẹ́. Jẹ́ ká ṣe wedding mi lè wait láti dìyàwó ilé àbúrò love mi ni.
Adeshewa. Ife. I love you so much. I love you too. What did you say? I said I love you too. Sorry, Adeshewa. Tá bá ń sọ ọ̀rọ̀ ìfẹ́, mo fẹ́ ká láròjinlẹ̀ dáadáa ká tó pè síta. Do you really love me? Mo nífẹ̀ẹ́. Gidi gan. Mo nífẹ̀ẹ́ gidi gan. Tó bá ṣe pé inú ṣe síbi ìgbà ni ó bá mọ irúfẹ́ tí mo nífẹ̀ẹ́. Mo nífẹ̀ẹ́. You love me so much. Yes. Okay. Sorry ní ti wedding yẹn, bó ṣe ń ṣe náà ló ń ṣe mí. Because èmi náà ti bá daddy sọ and daddy gan ti wò pé ṣé kí n buy process papers ká jọ wá sí America ká ṣe wedding or better still ká ṣe wedding wa ní Nigeria then we come to America. Irọ́ wo nǹkan tí daddy bá ti sọ ni tó bá jẹ́ pé Nigeria fine tó bá dé jẹ́ pé nǹkan tó bá ṣáà ti sọ ni. Ìwọ ló máa decide. Mi ṣẹ̀ṣẹ̀ dún ní. Bébí ṣọ́kú máa ń sọ fún mi tàbá tí yóò sọ̀rọ̀ jọ mo máa like yàn sọ̀rọ̀ quietly. Má bínú. No problem. I know you are happy. Mi ò kàn like ó máa ń fọ́ mi lórí mi. Okay. I love you. But you're sure you love me? I love you too. You love me so. I love you too. Hello? Busola. Àbí o. Ìlú ló wá jẹ́. Ní kí ni? No. Ó bẹ̀rẹ̀ o. Bó ṣe máa ń bẹ̀rẹ̀ lélẹ́yìí o. 150 ni èmi àtẹ́jọ sọ. No, mi lè gbà. Kí ni? Tó bá tilẹ̀ fún mi 150 bóyá kó kálukú ní wọ́n sáyé àbí kí ló dé gan? Kó kálukú ní wọ́n sáyé àbí kí ló ṣẹlẹ̀ gan? No, tí o bá tilẹ̀ gbà. Àní ọmọ mi bàbá ẹ̀ fà ó. Ọmọ kan jẹ́ kí n gbẹ́ padà náà mò ń bọ̀. Nígbì mo dá. Ọ̀pọ̀ kékeré èmi mọ̀ wọ́lọ́pàá mo dáhùn. Tí o bá fi ọwọ́ ẹ̀ kàn mí ìwọ ọ̀ka burúkú ìwọ oníwàrápá òde sọ fún mi. Tani burúkú sí lọ. Tani ò tí gbọ́ pé oníwàrápá. Mo dáràn. Má tẹ̀sẹ̀ fún ọ. Mo dáràn tèmi bá mi. Ìwọ oníwàrápá òwò sọ fún mi. Tani burúkú sí lọ. Ọkọ oníwàrápá ìyàwó náà máa níwàrápá. Tọ́mọ wá bímọ ó máa níwàrápá family olórí burúkú ni ẹ. Kò ọ̀rọ̀ yẹn kí ni? Wọ́n lọ pátá pé kò sẹ́ni kankan tí ò lè mú. Ó lè mú gbogbo ní ọwọ́d. Tẹ́yìn ọba sọ́ra wèrè ni ẹ kó tó bá fi tiẹ̀ kó bá mi bá sá lọ fún ẹ. Ó ní wàá pàdé pandemic. Ó ní máa ran gbogbo àgbáyé kó. Kí ni? Wọ́n lọ pọ̀jù COVID-19 lọ. Èmi ò jẹ́ kó fọdún burúkú tiẹ̀ kó bá mi. Àwọn àjù wọn lápá sàmì tó bá fọwọ́ ẹ̀kọ́ ní màgbẹ́gbẹ́ ti fún ẹ. Olórí burúkú olùjọ́ bí ẹ̀jẹ̀ àlọ́. Mo dára ti ti pa mí. Àlọ́mọ̀ bóyá mo tún ti ní wàhálà kábà mi. Olórí burúkú ni wọ́n bọ̀wọ́ yìí. Wẹ̀rẹ̀ kí ni ẹ̀kọ́ tó lọ́pọ̀ tó sọ fún wa kó bá mi. Èmi kò máa rìn jìnnà fún ẹ. Olóṣì. Adeshewa. Ọkọ̀ tó wà ní àwọn obìnrin ìṣìnà ọmọ mi ti yẹ. Níbẹ̀rẹ̀ gbogbo wọn máa sọ fún mi páwọ̀ nífẹ̀ẹ́ mi. Wọ́n máa sọ fún mi páwọ̀ fẹ́ mi tọkàntọkàn. Ṣùgbọ́n tó bá ti lè rí pé kí ní ṣe mí. Wọ́n máa fi mí sílẹ̀ ní. Èmi kọ́ mo dára mi, èmi kọ́. Ìwọ lọ. Èmi kọ́. Àgbà àwọn tó wà lára yín ó gan-an ó bad gan-an. Ẹ ti gbóná. Wọ́n ní nǹkan tó ń ṣe yín pé kò ní kí ọ and then nípò márùn-ún ṣọ́tọ̀. According to Yoruba belief, ó máa ń ràn yàn. But medically, kò lè ràn yàn. It's not contagious.
But because everybody believe Kumaroyo, so sometimes I don't even just agree with people Kumaroyo. And all I want to Mumalo to help me, to relax, nerves me, to my Jackie, it's a mental problem, brain problem. Ogo. Ṣé wá sọ pé tẹ́ bá lo oògùn yẹn dé stage kan ní pé ó máa stop ẹ̀ finally. No, kò lè jẹ́ kó lọ. Tí mo bá ti lò ó máa relax nerves mi. Ó lè máa fi ń bèèrè lọ́wọ́ mi pé Ọlámìjí pé mo ti máa ń sùn jù. It makes me sleep. Tí n bá yẹ ti sùn, ara mi máa balẹ̀. That is why tẹ́ bá ń pariwo nígbà mi, I always tell you pé kẹ́ má pariwo. It's because mi ò fẹ́ any crisis. Now it has happened. Ẹ̀yin náà ìbádẹ́ ti máa sọ fún wa pé kò báyìí ṣe ká má máa pariwo àbá má máa pariwo àti ẹ̀jẹ̀ mi tó jẹ́ pé kò kékeré máa ti bínú máa ti fara ya. Ọmọlá ó sọ kankan ni. Ṣé gbogbo ọ̀rọ̀ tẹ́yìn bá ti sọ lẹ máa fẹ́ kíyàn dá sí mi ò ní nǹkan kan tí mo fẹ́ sọ. Please don't hate me, Ejo. Why hate me? Don't hate me. I'm still that good person you know. Please. Kó lọ́nà tún ní o ti bá ìgbà ìyá. Kí ni ìkànnà kí ló ṣẹlẹ̀? Kí la ní? Ibo gangan ló ń lọ báyìí sí? Mo lọ sọ́dọ̀ wọn Mercy. What? Gbẹ̀gẹ̀. Lẹ́nu títí ẹ níbo kan tó jẹ́ pé ibi tó jókòó sí lélẹ̀ tó ti ń sọ pé ẹ o tó bá ti wẹ ìwẹ̀ kan o níbẹ̀ omi yẹn máa jẹ́ kó ní reaction lára o fẹ́ privacy o fẹ́ comfortability ìwọ ọkàn yìí náà ló jẹ́ kí a máa gbénu ilé Ọlámìjí o wá fẹ́ fi mí sílẹ̀ o fẹ́ máa lọ o lọ anywhere o lọ bí kankan but kí ló tó fẹ́ ya bara mo rè jẹ náà kí ló tó fẹ́ ya bara mo rè jẹ. Ṣé tó yọ lọ́hùn ṣé kò ṣe pé o yọnu ṣé kò ṣe pé orí ẹ̀ ti gbalẹ̀ àbò ní problem kan tó jẹ́ pé wọn ò tí bẹ̀ ẹ̀wọ̀n lẹ́yìn ṣó wà ókè ṣá. Okay o tó bá jẹ́ pé o ní short memory jẹ́ kí n rán ẹ létí nígbà àwọn parents mi wọ́n rò bóyá Corpers Lodge mo wà wọ́n ò mọ̀ pé mo wà lọ́dọ̀ oníwárapá. wọ́n ṣẹ̀ mọ́ sí pé Corpers Lodge ló yẹ kó o wà. Mi lè wá dúró tí o ní sọ oníwárapá. lẹ́yìn tàtijọ́ jẹ́ tàtijọ́ mú. Fún mi lálàtì máa kọ́lẹ̀ torí wọ́n lolùkọ́ tó kọ́ sí gbogbo ẹ̀ dọ́kítà tó jẹ́ kó gbọ́. Bóyá àìsàn ara wọn gan ó máa fò dànù tó bá gbọ́ ẹ gbọ́ ẹni wárapá mo tún sọ. Kò sí kan tẹ máa ṣe ẹjọ́ mi ẹ máa kọ àláàtì síta o nípa ẹni sickness o ká máa mọ̀ pé ó ní kan tó ń ṣe yín ká tó tẹsẹ̀ bọ́nú ilé yín bóyá gan lẹ ti kó ràn wá torí àtijọ́ yìí sí ẹ̀ ń bá wa sọ̀rọ̀ ìtọ́ ara yín ìtọ́ ẹnu yín ó ń bà lé wa lára bóyá àti kó ń bẹ̀ ọpẹ́lọpẹ́ ìdí ẹdí sùtọ̀ ti fi wò mí lé wa ní kò tí jẹ́ kí n máa gbé wá rápá. Kí ni tí kò bá ti wá ẹ ti lọ. Èmi ni mo di ẹni tó fẹ́ rí mọ́. Èmi ni mo di epidemic lójú ẹ tí ó sá fún torí pé mo ní God. Today is my birthday. So foolish. Expectation is wípé ẹ̀yin tẹ́ súnmọ́ mi jù ẹ máa fún mi different surprises for good. Different surprises àbí ẹ̀yin ṣe surprise àwa ẹ̀yin ṣe fún wa ní biggest surprises nígbà táyìn mọ̀ pé èní birthday yín ẹ̀yin ṣe gbé wárápá lọ́jọ́ birthday yìí fún yín ẹ̀yin ẹ̀ ṣe sọ fún wárápá pé kó bá yín sún déètì síwájú ẹ wá gbé tán o ti gbàgbé kan tó máa sọ nípa àwọn oníwárápá ìtọ́ ẹnu wọn lásán gan-an tó bá bá egbò èmi. Ìdè kan tájẹ̀ rírẹ̀ kan tájẹ̀ àní ajẹ́tẹ̀ ní ohun foolish òpònú èmi ń lọ ẹ má kò ràn mí ẹ dà òpònú gbogbo nǹkan tó wà nílé yìí ló fẹ́ jókòó tì kí wọn náà kọ àìsàn oníwárapá bàbá wárapá báyìí. God has been wicked to me. God has been wicked. He has not been fair to me. God has not been fair to me. You don't hate me. Oh, people marry. She for God.
lè ṣẹlẹ̀ kò lè kókó wá contagious kí ni kó wá kà wí. What is this you do to yourself? Ṣé o fẹ́ fi ọtí àti ẹkún ṣe o fẹ́ fi ṣe rẹ̀ léṣe ni? It will not solve anything. No come and complicate issues ni now. Kí ni mo ṣe fún Ọlọ́run tó fi iṣẹ́ burúkú sí mi lára? Ṣé bí wọ́n lọ́lọ́run bọ̀ kí n ṣe bí? Ṣé bí wọ́n ní èrò Ọlọ́run sí wa, èrò dáadáa ni? Then my mom must be a liar. My dad has been lying to me, even my pastors. Because má ṣe pọ̀ lóòrùn kì í ṣe bí, èwo ló ṣe fún mi? Kí ló ṣe fún mi? I have lived all my life in sadness, in agony, in shame and ridicule. And people will open their dirty mouth and tell me God is good. Which God is good? Lórí àìsàn yìí, àti kékeré báyìí, ló ti ṣe mí. Àwọn ará àdúgbò wọ́n sọ dádì mi lẹ́nu. Wọ́n ní èmi náà fi ṣoògùn owó. Ìtìjú yẹn ló mú dádì mi àti bọ́mì mi tá fi dèrò Texas. And we have done everything medically possible láti di pé mo wá òkè. Tell me, ṣọ́lọ́ òun ṣe bí? Ọlámìjí, má sọ ìsọkúsọ sí Ọlọ́run bàbá. Ṣé ìwọ tí èmi gbàgbọ́ pé kò sí nǹkan tọ́lọ́run lè ṣe ni? I've not been myself láti ìgbà títí wa lọ́la tó ti act fún wa lánàá yẹn. Drama yẹn ti pọ̀ jù. Why? Let's go spiritual. Àbí kí ni nǹkan tó feel? Go spiritual. I don't know anybody. I don't know any Afa, any Babalawo, any Onisego. I only go to church and it's a Sunday thing. Olamiji, I actually don't know anywhere to. But we can try something. Okay, Nisoro, tí bá ní pé ká kúrò nínú ìlú yìí, ṣé o máa tẹ̀lé mi? To travel on this issue? Yeah. Of course I will. Mo dẹ̀ nígbàgbọ́ pé ó máa wà sọ́ọ̀tì. Don't even do that again, Joe. Oh my God! Nkiru, what is it again? Yeah, but I explained this situation to you now. Jimmy ṣàlàyé fún pé kò sí owó ọ̀gá mi. Kò sí owó ọwọ́ mi. Now, ọ̀gá mi bó ṣe wà yẹn, ó ti wà depressed because love, they have broken his heart into pieces. Wọ́n fọ́ heart ọ̀gá mi bí cup ni. Kó máa ṣàánà kò lè mend here together as he is frustrated and depressed. That is the only man tí mo lè lọ bèrè owó ní ọwọ́ ẹ̀. Náà mi lè lọ bèrè owó ẹ̀. Even mi ò ní owó ọwọ́. So yeah, you have to manage until everything gets better. Then I'll be able to send you money. Come, shut up there. Say bapwa. Bye, Gary Jane. Hold up. In a little if you're cousin, dying of love or frustration. Hey, this life, ile tuti hindu, tuti jeli ala you tell. Obìnrin de wa, o de gbé bag ìbànújẹ́, o de drop where, sínú sitting room ọ̀gá mi. Ilé tó jẹ́ pé I hit at the right time, oúnjẹ tó bá wù mí ni mò ń jẹ. Right now, oúnjẹ ò ṣe é jẹ mọ́. Ọ̀gá mi tó jẹ́ pé ó máa ti fún mi salary ó máa mọ̀ pé ó ti fún mi tó jáde nílé because of the happiness in him. He will drop money for me again. Now, sadness ó ti kọ́ flat sínú ayé ọ̀gá mi. Kò lè fún mi kọ́bọ̀. Ó máa jáde nínú ilé bí ẹni tó nà ń pọ́npọ́ ni. Tó bá sọ pé wọ́n bá nòkú pọ́npọ́, alàyè ló ń dáhùn. Alàyè ọ̀gá mi ló ń nà ń pọ́npọ́, òun ló tún dáhùn. I'm tired. This kind of life, obìnrin, wọ́n lè báyàn jìyà.
Ibi tó bá tutù ló máa fi ẹ̀bà sí. Àwọn ọ̀pọ̀lọ́ òfò. Ọ̀pọ̀lọ́ rí ibi tó tutù, ó bẹ̀ sí ibẹ̀. Ó rí púùlù, ó bẹ̀ sí ibẹ̀. Púùlù yẹn bẹ̀rẹ̀ sí gbóná, ó bẹ̀ jáde. Ó fọ̀gá mi ilẹ̀ no problem. I'm tired obìnrin ayé wọn ti pín. Just a walk through my days. Who's gonna share with me my time? Who's gonna share with me my days? To Roger, baby, I know. Would you take? The witch also cried. Adúrú nǹkan tó ń ṣe Ọlámìjí lélẹ̀. Pẹ̀lú bó ṣe cute tó ní owó lọ́wọ́ tó. Such is life. But tí n bá ní kí n mú bọ̀bọ̀ ìlọsọ́dọ̀ pásítọ̀, ṣé ó lè sọ pé mò ń tọ́jú bọ̀lé ni? Àti pé tí n bá tún wà mú lọ, tí ò padà rí wòsàn. Ó máa rí wòsàn. I believe in the God that my pastor saved. Oh my God, check it, pastor. Did you know? Did you know? Hello? Hello, pastor. Show me don't you baby. Show me don't you baby. Don't my so funny. This guy is crazy. What? You're asking me what? Oribo ṣe ń rẹ́rìn ni. You've been smiling since mo ti ń wò ẹ́ náà. Wọ́n tó jẹ́ pé o máa wà moody látijọ́ tó máa gbọ́n ẹkún mu bí omi ni. I'm just happy for you, that's all. Thank you so much for being you. Mo dúpẹ́ gan lọ́wọ́ ẹ. Mi ò lè san oore ìtàn láéláé because you just brought back a good mood in me. You're welcome. Gbogbo nǹkan tí o wá sọ di bàbàrà ẹ tó ní mo ṣe fún mi kò tí tó nǹkan tó ṣe fẹ́mi àti tiwa ìgbà tá kọ́kọ́ dé. Kí n dúpẹ́ ara ẹni jàre. Oh, sorry. Just a minute. Oh, no problem, no problem. Hello? 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 Oh. Hello, pastor. Mo ti ń gbọ́ yín báyìí, sir. Mo ti ń gbọ́ yín. Yes, sir. Okay. Pastor. Ṣé nǹkan tẹ́ wá ń sọ fún mi ni pé kò sí nǹkan kan tó ṣe Ọlámìjí? Okay, sir. Okay, thank you, sir. Kí ni gbogbo kàtìkàtì rẹ̀? Ṣé pásítọ̀ wa ń jà án ni? Nǹkan tó jẹ́ kó ṣẹlẹ̀ lójú mi tí yàn ń gbára dálẹ̀ ní ojú mi ni pásítọ̀ wa ń sọ pé kò sí nǹkan kan tó ṣe. Ṣé màá wá ní pásítọ̀ ń jà án àbọ̀ ń ṣèrànwọ́? Bẹ́ẹ̀ dẹ̀ ni pásítọ̀ yìí kò kí ń rìnrìn báyìí. Nǹkan tó bá rí ó máa accurate. Kò sí nǹkan kan tó ṣe Ọlámìjí kẹ̀. Àbí ṣé kò sí nǹkan tó ṣe Ọlámìjí lóòótọ́ ni? Kò sí nǹkan kan tó ṣe mí. Everything was a decoy. But, Ola, are you telling me that you actually staged the epilepsy thing? Yes, I staged everything. Why? See, Kuribe, it's because of searching for true love. The whole idea came when I saw a younger brother to a friend of mine that is into filmmaking. I saw a film script with him. I read it. When people were coming,
So I prefer this particular color to film me. Bóyá ó lè color eléyìí cool. Wow. I love this. Ara àwọn tàṣẹ kò dé ni. Wow. Agbẹ́jọ́ fi hàn mí látẹ̀kọ́. Òun pẹ̀lú la fi ṣe display. Àwọn eléyìí wà ní store ni. Wow, I love this. Ṣé ká kó wá ni? Yes. Lọ́la. Ẹ̀gbọ́n, ẹ sà. Peter. Báwo ni? Jagunlabi. Ìwọ, ó ń béèrè mi. Máa ń béèrè yín o, ẹ béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n mi. Ọ̀rọ̀ o, kó má béèrè lọ́wọ́ mi o. Má fi mí jẹ́rìí èké. Ẹ má dáhùn lóhùn, máa ń béèrè yín dáadáa. Má tiẹ̀ má wọrí ara ẹ̀, ọmọ tí ò béèrè ẹ̀gbẹ́ ẹ̀. Kò ní ọkàn gbà nínú àwọn. Ọmọ bẹ́ẹ̀ má dáhùn jàre, má béèrè yín. Yẹmi, ṣé o ti padà sí school ni assignment kan ni mò ń wò lọ́wọ́ ẹ̀? No, script lele. We are still dealing with this your film thingy thing. Of course, sir. But kí lẹ fẹ́ mú yọnu fíìmù èlò náà gbà ń bẹ̀? Ẹ̀yin lẹ rò bẹ́ẹ̀ sà. Ẹ̀yin lẹ rò bẹ́ẹ̀. Really? Yes. Yeah, wo story yẹn tó sọ sórí kan fún mi. Àwọn story yẹn máa ń dùn létí mi. Bẹ́ẹ̀ni sà. Wow. Ṣé mo lè kà? Why not? Ẹ̀ka yẹn gangan ni kókó bí ẹ̀gán lè padà sponsor. Kí ló pé? Èmi ọmọ tí ó bèrè mi kémi sponsor kọ́ bọ̀ ò lè dìgbà lọ́wọ́ mi. Kẹ́mi ní pé lórí fóònù kan máa ń ṣe pé mo wáyé wálé gan. Máa wáyé wálé. Ọ̀rẹ́ mi tẹ́ mọ̀ èèyàn tẹ́ máa security man ni my gate man. Soji. His name is not actually Soji. His name is Soji, and he's the CEO of the popular Soji groups of company. Soji. But what you would like is the fact that you always wear these fine natives. Introduce me to this person making it for you. You refused. Oh, that's not a problem. What are friends for? I can actually do that for you. But as in everything I see a business in it, this is what we do. You so for me in I'll tell you the amount. What is important is that in Koto go get to you. You will deliver me. And you're good to get delivered to you. Oh, need lots of meat and No. I'm not going to do that with you. Lie. Just introduce the guy to me and I'll do my business myself. I'm not going to do that with you. But on a not a serious note, on a lighter note, take a look at this. This is a little junk more like script down new movie and man look and should film more. You're brilliant. Favorite is film. Can act. You know I can't act now. I'm not an actor. So give me a script. What do you want to invest? Not really an investment, but later on I could invest. Because I read the story. The story really touched my heart. And story only nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé mi and finding love. You know, this mirror society, so I'm trying to see how I can achieve the aim, the character I know, script to achieve. Even what did you call me? Okay, I'm gonna try to understand point. Now, this story, you want to bring this story in this script into your own life as reality. Why are you so brilliant? Why are you so intelligent? Okay. So, you want to me? Tiẹ̀ pọ̀ ńbẹ̀. Ṣorí tiẹ̀ yẹn kọ̀kọ̀kọ̀kọ̀ mo fẹ́ ká fojú tó. Now, this is what I want. I'm finding love. Then you, as a person, I want you to be part of this. Why she gets man for me? It could be a couple of weeks, months, at most. Then I achieve my aim. Okay. You want me as a security person? Yeah. Well, it's fine because we're friends. Nítorí pé ọ̀rẹ́ máa ń gba ọ̀rẹ́ ni. Àwọn onígbà onígbọ̀wọ́, táwọn bá gbà onígbọ̀wọ́, àwọn máa dínà ní títí lójú àwọn ọ̀gbẹ̀rì. So, but for me, beyond this whole thing, I see another business. So,
Now you tell me, how much are you willing to offer? Okay, why don't we just do it this way? That I will do you well after the whole deal. Yeah, you may do me well, but... We don't need to sign anything. No, let's sign. It doesn't really matter. Business is business. Okay, what's the price? I'm not going to charge you, so I'll do 10 million. 10 million? Oh, people here, Kiri. Why not 10 billion? No, gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó jẹ́ mo ti fún any discount already. This is non-negotiable. 10 million, deal or no deal? You don't understand. This is me leaving my work, leaving everything I know, coming here to serve you as your gate man. I won't. Don't you me can only read me. You know, this is risk taking. This job you're even talking about, you are the CEO of this company, and I'm a director there. Money stake in no company. So the thing is, MD company, let him work. Let him do the work you are paying him for. Yes, now. Yes, someone gate man. Hey man, someone gate man is 40K per month. No, I can't do that. My own kind of gate man. I will motivate Jawaless gate man. You are doing it for a friend. That's a sacrifice. You call it sacrifice. Okay, I would have just said 20 million, but 10 million is a good cash for you. Okay. Deal or no deal? No, 5 million, and we have a deal. 5 million. Okay, you're not darling. Okay, good. And I know you love me. You even collect anything. Are you serious? That's the scene. I'm feeling dizzy. This is just too much for me. I know this is too much for you, but I'm sorry. All my life, I've been searching for love. Because people bring to us me all the way after was my money. You have to go this far. Now. I don't know what I'm doing right now. I am so shocked and confused. Everything looks so real. I know how that sounds. I know that is stupid. Oh. But Romola, please, just listen to me. Even though anytime I fall during epilepsy, I feel pain in my body. I feel one particular tablet side of my mouth, a foaming device, so that I can foam. And when I fall, I feel pains. I take analgesic. Just to feel okay. I'm sorry. I'm sorry. But Romola, I've never seen a woman like you. Even knowing that automatic condition, God forbid, that is not my portion. And you still stood by me. Romola, this is true love. I'm sorry for the pain I've caused you. I'm sorry for hurting you. I'm sorry. Don't tell me you're sorry. Don't. No. The care is all I need. Tó mẹ́sẹ̀ rẹ̀ débi rẹ̀. Ká dúpẹ́ fún Elédùà tí ò jẹ́ ká ṣìnà. Mo dúpẹ́ fún ara ìfẹ́ tó fi hàn mí. You are everything. You are gorgeous, you are beautiful, you are kind, you are good. All my life, I've been searching for true love. I've been looking for a mother, a friend, a sister, a soulmate, a help. And you know what? You are everything. And I noticed that I've always known that there's a space in my heart, a hole, a very deep one. And I need someone to fill that place. You are one in a million. You are one in a trillion. Romola, I need a better half. I need myself to be money there to complete me. And please, that is why I'm going to ask you this question. Please. Oh. Will you marry me? And make my life complete? Just a walk through my days. Who's gonna share with me my time? Who's gonna share with me my days? To Roger, baby, I know. Would you take my hand? I need you,
feelings all I need. Got me be more shady. The care is all I need. Oh yeah. Would you take me with my steno? Abawon yo. Would you take me with my steno? Nigga jadi junah, jadi junah. Kani bukan yang mana jadi jual, kawan itu. Show me doju baby, show me doju baby. Thomas Sugo.